bólówó bá tó yá làṣẹ sá nígboro ṣe bówó oníran ẹ̀yìn wa ẹ wá wáyé kárúnà bó ṣe lówó tó ìbínú ọlọ́run ló fi gbẹ̀yìn a ò ní rí ìbínú ọlọ́run o ẹ zà mí ẹ̀yin ẹlẹgbẹ́ mi bówú báyọ̀ lóko Wùmí ń gàza ìlà o bówú báyọ̀ lóko Wùmí ń gàza ìlà o bówú báyọ̀ lóko Wùmí ń gàza ìlà o. bólówó bá tẹ́ ó mú mi rántí ìtàn kárúnà láyé ọjọ́ sí bí kárúnà ṣe lówó tó ní ìdẹ́gbẹ̀ngbówó lọ́wọ́ gbogbo owó kárúnà lọ́lọ́run sọ kò dòkúta nígbà tó rí ìbínú Olódùmarè ẹ wò mí I Prophet Emi Okoro multi-talented mi pósì rẹ́kọ̀dù mi kan tí mi pe àkọlé ẹ̀ ní bólówó bá tẹ́ ibà bàbá mi ọ̀gá mi Vasco da Gama mi ṣẹ̀ṣẹ̀ máa sọ I cannot repeat myself wípé mi lẹ́ǹbọ̀ lọ́jọ́ ṣe ti rí rẹ́kọ̀dù yẹn mi ṣẹ̀ṣẹ̀ gbé jáde o ìdọ́ǹtè mi ti gbé jáde tipẹ́ ẹni tó bá ní síìdì mi lọ́wọ́ síìdì tí mi kọ Wùmí Okoro multi-talented síbẹ̀ gbogbo ẹ̀ ló máa rí ń bẹ̀ ló máa gbọ́ ń bẹ̀ nínú àwọn tó ní rẹ́kọ̀dù mi yẹn lọ́wọ́ kí wọ́n bá ní ṣàbòsí Táyé sẹ́lúlà ó wà lára àwọn tó ní rẹ́kọ̀dù mi yẹn lọ́wọ́ mi gbéra tán yányán lé mi lọ bá a ní àpáta lọ́dún yẹn lọ́hùn ó ní tí mi lọ bá a ṣe àmọ́ bẹ́ẹ̀ yẹn kọ́ ni mò ń lọ bẹ́ẹ̀ ni ó ní nǹkan tí mo lọ bá a sọ lọ́jọ́ yẹn lórí rẹ́kọ̀dù yẹn inú mọ́tò ẹ̀ ni mo ti fi lé lọ́wọ́ ó dẹ̀ gbọ́ mo ń sọ eléyìí kẹ́ ẹ lè bá a mọ̀ wípé mi ò ṣẹ̀ṣẹ̀ ṣe ibi tí mi wá ń lọ lélẹ̀ má dẹ̀ fún àkọlé òjìji ayé tèmi ní ẹni olódodo bẹ́ẹ̀ ni I Prophet Emi Okoro multi-talented ẹni olódodo lòpùrọ́ ìyàsùngbẹ̀yìn bẹ́ẹ̀ ni àwọn èèyàn sọ wípé ìjọba ni mo fi ewì yẹn bá wí pé àwọn olórin kọ́líìjì mi yòókù pé wọn ò kí ń bájọba sọ̀rọ̀ ẹ wo bí olórin tí ò bá bájọba sọ̀rọ̀ ó ṣeéṣe kó jẹ́ pé ó ń gba sálárì lábẹ́ ìjọba kì í wá ṣe wípé bóyá torí mi ò gba sálárì mò ń gba sálárì kì í wá ṣe sálárì wípé má sọ̀rọ̀ ẹ mọ̀ pé òṣìṣẹ́ rédíò Nàìjíríà ni mí lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe sálárì má sọ̀rọ̀ ni mò ń gbà o àtọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ wípé ewì ni mi fi bẹ̀rẹ̀ o akéwì tí ò bá lè sòdodo ọ̀rọ̀ kò jọ bàbá wa Ọlátúbọ̀sún ni o Odídẹrẹ́ ayé kò tọ́ mi ò lè fi àìmọ̀ ṣe òdodo ọ̀rọ̀ kí n má ṣe òdodo ọ̀rọ̀ kí n rí ẹ pé yẹn mẹ́sẹ̀rì kí n má sọ pé yẹn mẹ́sẹ̀rì kí n wá fìyẹn jọ bàbá mi Aláàjì àgbà Àyìndé Bàrísà bí tẹ́ bá wà ilẹ̀ rẹ̀ ni kí wọ́n máa ní abẹ́yín funfun nẹ́nẹ́ lábẹ́ ẹnu èmi ò lè sọ yẹn bẹ́ẹ̀ ni ọrùn ò ní wọ̀ kọkọjá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹ wo bí àwọn aráàlú àwa náà ń wò wípé anes síjọba àwa náà wá ń bà
ẹ ṣàánú àwọn ṣé ẹ rí tí sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò ń gbé nínú ayé àwọn aráàlú kì í ṣe kékeré o bẹ́ẹ̀ ni wọ́n ti wò wípé àwa la nẹ́ẹ̀sì síjọba today Sunday mo mọyì èèyàn tó ti wá bá mi kò wá dáa kán máa fi ojú yán wòòyàn kéèyàn ó mọ̀ tẹ́ni ẹ̀bà ojú tọ́pọ̀lọpọ̀ aráàlú tó fi ń wò wá àpò owó ò sọ bẹ́ẹ̀ àpò owó ò sọ̀rọ̀ àpò owó kò sọ̀rọ̀ ṣé nǹkan tẹ́mi náà nílé tí màá jẹ ẹni tó ń bọ́ tó ń bá já mo wà fọ́ọ̀t láti pé ẹ máa gbélé ìlọ ẹ máa gbélé ìlọ ẹ máa gbélé ìlọ ẹ máa gbélé ìlọ nígbà tí wọ́n bá kó àlámọ̀rí wọn dálẹ̀ àmọ́ náà ni mo gbọ́dọ̀ gbé torí tí mi bá gbé ẹ̀rí ọkàn mi conscience a máa sọ fún mi pé èmi á dẹ̀ jẹun alẹ́ àwọn ẹni dẹ̀ ni kò sí nǹkan kan táwọn máa jẹ nílé wáyé tí mi fi fẹ̀kan jẹ́ kán máa fẹ̀kan gbé eléyìí lọ kán lọ jẹ́ ṣé èmi tí mò ń bọ ẹran tí mi ò dẹ̀ sin ẹran mo sọ fún yín pé mo ti bi iṣẹ́ dé lọ́jọ́ kan búrẹ́dì wà nù mọ́tò mi mo rán wọn lẹ́yìn kán lọ bá mi rẹyin wá mi ò kí ń rẹyin sílé kó má lọ dòbu lẹ́rẹ̀ kan lọ ló níwájú ta ló ń pariwo ló ń kébọ̀ púlébi ló dẹ̀ ń pa ẹran yìí o mo bá sínú mọ́tò mo já búrẹ́dì gbogbo búrẹ́dì yẹn ni mo já fún tán bẹ́ẹ̀ ni ṣé èmi ni mi wà nílé bọ́ èèyàn kò yẹ kó jẹ́ wípé wọ́n ń fi ojú yán wòòyàn kéèyàn má tẹni ẹ̀bà abẹ́ni tó fẹ́ gbalé tó wá bá mi ilé tí ò ju 400,000 lọ tó pè fún ní 600,000 tó ní kí n jọ kò síbi tó ń fẹ́ kó gbogbo àwọn nǹkan òun sí àbáwọn tó jẹ́ wípé kọ́pà ni wọ́n tí wọ́n bá ṣàgùnbánirọ̀ tí wọ́n ń wá help wá sọ́dọ̀ mi èmi náà ti ṣàgùnbánirọ̀ rí náà bẹ́ẹ̀ ni mo ti ṣàgùnbánirọ̀ rí mo mọ bó ṣe ń ṣe wọ́n báwo ni mi ṣe wá nílé sọ ní tó bá yẹ kíjọba ó ṣe yín ò kí ń ṣe pé mò ń sọ̀rọ̀ síjọba mò ń advice wọn ni àwọn ìjọba wọ́n dẹ̀ ní àwọn adviser tí ó jẹ́ wípé irọ́ náà ló ń pa fún wọn His Excellency bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ àwọn èèyàn sọ̀rọ̀ yín dáadáa wọ́n ń singin fún yín ni o gbogbo Excellency ni mò ń bá sọ̀rọ̀ o kì í ṣe state ibi tí mo wà nìkan ẹ̀yin fúnra lára yẹn di guy ẹ jáde ẹ má gbé mọ́tò ẹ má gbé uber ẹ gbọ́kadà ẹ gbé mọ́rúwá ẹ wọkọ̀ gbòòrò ẹ di guy ẹ má jẹ́ kán mọ̀ pé Excellency ló wà nù mọ́tò ẹ máa mú fast n táwọn aráàlú ń face Almighty God ẹ wo bí omi kékeré kọ́ lèèyàn rẹ́ lásì o nǹkan bẹ́ẹ̀lù Wùmí bìlú ṣe rí kò jẹ́ ká mọ ohun tá ó ṣe o bìlú ṣe rí kò jẹ́ ká mọ ohun tá ó ṣe bìlú ṣe rí kò jẹ́ ká mọ ohun tá ó ṣe o bìlú ṣe rí kò jẹ́ ká mọ ohun tá ó ṣe bónírú ń tarú ìjọba gbogbo wa a ó donírú kí lẹ fẹ́ ká ṣe kẹsàn bẹ́lẹ̀ wà ń tẹ̀ wá gbogbo wa la ó dẹ̀lẹ̀ wá kí lẹ fẹ́ ká ṣe kẹsàn bá a gbọ́ pé wà ń ta o gbogbo wa la ó dà ládàlú lẹ́sẹ̀ kẹsẹ̀ kí lẹ fẹ́ ká ṣe kẹsàn. ẹ lọ wo mi lórí YouTube channel mi Wùmí Òkòrò TV 08141214070 nígbà tí Nàìjíríà ìbá dá àwọn oníṣèmi àti ń ṣàwátì bó ṣe máa jẹ́ nìyẹn ẹ ṣé mi dúpẹ́.